kí wa lórúkọ Olúwa bí Ọlọ́run tún ṣe fàyè gbà wá láti tẹ́tí sí ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì tí Diocese ti Ifẹ̀ Anglican Communion tí wọ́n ṣe agbátẹrù ìgbàládùn àpò orí ọ̀fẹ́ àdàpọ̀ mọ́ èyí tá ó ti gbọ́ lọ́jọ́ tòní. Pẹ̀lú mi ní gbọ̀ngàn ìgbóhùnsáfẹ́fẹ́ yìí náà ni a ti rí màmá wa tí wọ́n máa dárúkọ ara wọn. Màmá. Orúkọ mi ni Tómiláyọ̀ aya Akínbámi. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Àti bàbá wa nínú Olúwa táwọn náà máa dárúkọ ara wọn. Àlùfáà Amos Ọláwálé Joel. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Yes. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àpáta ayérayé, Ọlọ́run alágbára àti Ọlọ́run olóore ọ̀fẹ́, a dúpẹ́ fún àǹfààní iyebíye tá a ní láti kẹ́kọ̀ọ́ ní abẹ́ ẹsẹ̀ yín. Bàbá gbọ́ ọpẹ́ wa. Àmín. A dúpẹ́ fún èyí tẹ́ ń fi yé wa pàápàá ní sáà tá a wà ẹ́ oore ọ̀fẹ́ ìfifúnni. A dúpẹ́ gbogbo ọ̀nà tẹ́ ń gbà là wá lójú tẹ́ fi ń ṣí wa létí. Bàbá ògo ní forúkọ yín. Hallelujah. Èyí tá a ó tún kọ́lé èyí tá a ti mọ̀ lónìí ẹ jẹ́ ó ṣe wá láǹfààní. Àmín. Ẹ lò láti rú ọkàn ìgbàgbọ́ wa sókè. Àmín. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ẹ ṣé o Jésù. A béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí tí a ó máa gbé yẹ̀wò lọ́jọ́ tòní tí ń ṣe kókó ẹ̀kọ́ la pè ní àpẹẹrẹ Bíbélì. Bí a ti ń wo abala kẹfà ẹ̀kọ́ tí a ti ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìfifúnni nínú Bíbélì. Àpẹẹrẹ ìkẹfà òun náà ni a fẹ́ gbé yẹ̀wò tí ń ṣe àpẹẹrẹ láti ara ọba Sólómọ́nì. Àkíyèsí ibi kíkà náà ni ìwé ọba kìíní orí ìkẹfà a ó ka ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹtàlá. Ìwé àwọn ọba kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹtàlá. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ Sólómọ́nì wá wípé, nípa ti ilé yìí tí ìwọ ń kọ́ lọ́wọ́ nì, bí ìwọ ò bá rìn nínú àṣẹ mi, tí ìwọ ó sì ṣe ìdájọ́ mi, àti tí ìwọ ó sì pa gbogbo òfin mi mọ́ láti máa rìn nínú wọn, nígbà náà ni èmi ò mú ọ̀rọ̀ mi ṣẹ pẹ̀lú rẹ tí mo ti sọ fún Dáfídì bàbá rẹ. Èmi ó sì máa gbé àárín àwọn ọmọ Ísírẹ́lì, èmi kì ó sì kọ Ísírẹ́lì ènìyàn. Èròǹgbà wa nínú ẹ̀kọ́ yìí náà ni láti fi hàn pé oore ọ̀fẹ́ ni ìfifúnni, kì í ṣe dandan pé èèyàn jẹ́ ọlọ́rọ̀, àti láti fi ọba Sólómọ́nì hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ olùfifúnni rere. Nínú ìfáàrà wa, ìfifúnni fi ẹsẹ̀ múlẹ̀ láti inú Bíbélì. Ọlọ́run wa jẹ́ olùfúnni, ẹni tó ń retí àti tí ó sì ń gba ẹ̀bùn àti ìrúbọ. Nínú ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ ní ìwé mímọ́ ní àkókò kan tàbí òmíràn ni a rí àwọn tí wọ́n mú ọrẹ wá láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run. Nínú ẹ̀kọ́ tòní yìí a ó máa ṣàyẹ̀wò ìfifúnni nípa ọba Sólómọ́nì, ẹni tó fi tìfẹ́tìfẹ́ àti fífún Ọlọ́run. Èyí ló fà á ìfẹ́ rẹ̀ sí Ọlọ́run tí Ọlọ́run fi gba gbogbo ẹbọ rẹ̀ tó sì fún un ní ọ̀pọ̀ nǹkan tí owó kò lè rà. Bí a ti ń jíròrò nípa àkòrí nínú Kìrìsìtẹ́nì, kí Olúwa fi irú ẹ̀mí ìfifúnni bẹ́ẹ̀ sínú wa. Hallelujah. Hallelujah. Gẹ́gẹ́ bí a ti ń gbé àpẹẹrẹ àwọn èèyàn kọ̀ọ̀kan wò, àwọn èèyàn tó jẹ́ ẹlẹ́ran ara bíi tiwa, lára àwọn tí a ti gbé yẹ̀wò, aláwọn tá a lè pè lọ́lọ́lá, aláwọn tá a lè pè ní mẹ̀kúnnù, a ní àwọn tó jẹ́ wípé Ọlọ́run kàn fi àyè gbà wọn ní ànító, bẹ́ẹ̀ náà ni wọn ní èyí tó pọ̀ jù. Ṣùgbọ́n nínú gbogbo ayé àwọn wọ̀nyí a rí ìtọ́ka sí wípé ìfifúnni tó ṣe wá gẹ́gẹ́ bí ìtọ́ni àti ìdarí Ọlọ́run, a sì rí àbájáde rẹ̀. Ṣùgbọ́n àwọn ti ọba Sólómọ́nì ní ọjọ́ òní àti ẹ̀kọ́ èyí tí a lè rí kọ́ nínú ìgbé ayé rẹ̀. Fún ìbéèrè wa àkọ́kọ́ bí a ti ń tẹ̀síwájú, wọ́n ní ká jíròrò nípa Sólómọ́nì gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìfifúnni ti Kìrìsìtẹ́nì. Ká jíròrò nípa ìfifúnni nípa Sólómọ́nì. Bàbá wa jẹ́ kí n tàkótó ìbéèrè yẹn.
sọ́dọ̀ yín mọ̀ pé màmá náà á fi kún kí la lè rí sọ nípa ìfifúnni Sólómọ́nì ọba. Ẹ ṣé sà, Sólómọ́nì jẹ́ àpẹẹrẹ tòótọ́ fún àwa kìrìsìtẹ́nì àti fún gbogbo ènìyàn nípa ìfifúnni. Kí ni ohun àkọ́kọ́ tí ó mú Sólómọ́nì jẹ́ àpẹẹrẹ? Ó ní wípé ó mọ Ọlọ́run, ó bẹ̀rù Ọlọ́run, ó sì ń sin Ọlọ́run. Kì í ṣe ọrẹ rẹ̀ tó fi rúbọ sí Ọlọ́run ní ohun àkọ́kọ́, nítorí pé ní ìwé àwọn ọba kìíní orí 3 yẹn ẹsẹ̀ 3 Bíbélì sọ wípé Sólómọ́nì sì fẹ́ Olúwa ó sì rìn nípa àṣẹ Dáfídì, tí ó jẹ́ ẹni tó ń jọ́sìn fún Ọlọ́run. Ní ẹsẹ̀ 4 ó ní ó lọ rúbọ ní orí òkè pẹ̀lú àwọn ènìyàn mìíràn. A dẹ̀ sọ wípé ó fi ẹgbẹ̀rún ọrẹ bọ sísun ó fi rúbọ sí Ọlọ́run. Sólómọ́nì jẹ́ àpẹẹrẹ ìfifúnni, nítorí wípé ìfifúnni tí Sólómọ́nì ṣe níbí a ò rí kà wípé ńṣe ni wọ́n bẹ̀ẹ́ tàbí wọ́n pàrọwà fún kó tó fi rú adúrú ọrẹ bẹ́ẹ̀ sílẹ̀ láti fi rúbọ, ṣùgbọ́n láì fipá múni ó fi tọkàntọkàn tìgbàgbọ́ ó fi sílẹ̀ fún Ọlọ́run. Ó mú jẹ́ àpẹẹrẹ. Ẹ ṣé púpọ̀ màmá. Ẹ ṣé. Mo pé ẹ fẹ́ fi nǹkan kan kún. A dúpẹ́ sà. Ohun tí mo lè fi kún òun náà ni wípé ìfifúnni Sólómọ́nì nínú ibi tá a kà yìí, a rí wípé ó jẹ́ eléyìí tí ó ṣe láti inú ọkàn rẹ̀ wá. Gẹ́gẹ́ bí àlùfáà ti sọ, wọn ò fipá mú, wọn ò dẹ̀ fi agbára mú. Tá bá dẹ̀ kíyèsí a máa rí wípé kì í ṣe wípé ó ní èròǹgbà pé tí n bá ti fi nǹkan báyìí rúbọ fún Ọlọ́run, nǹkan báyìí dandan òun lọ́lọ́run gbọ́dọ̀ ṣe fún mi. Kò níyẹn nínú ọkàn rẹ̀ rárá. Ó kàn ṣáà rúbọ yẹn ní ìfihàn wípé ó yẹ kí n dúpẹ́ oore lọ́wọ́ Ọlọ́run. Tá bá wo ní orí 4 yẹn, ó ṣáà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìwọ tó fún Dáfídì bàbá mi lórí ọ̀fẹ́, tó fèmí náà sórí oyè, tó ṣe báyìí. Ó ń ṣe oore yẹn, ó jẹ́ ẹni tó ń fi oore fún Ọlọ́run, tó ń fi ọpẹ́ fún Ọlọ́run nípa oore tó ti rí gbà lọ́wọ́ Ọlọ́run. So ó yẹ káwa náà jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ Sólómọ́nì yìí, ká máa fi ọpẹ́ fún Ọlọ́run, ká má dẹ̀ dúnwọ̀n oore tá a fẹ́ ṣe fún Ọlọ́run. Tàbá kèsàrò wípé Sólómọ́nì níbi tá a kà yìí, òun ló ti fi ẹgbẹ̀rún abo màálù àbí akọ màálù ló ti fi ṣe ìrúbọ lẹ́ẹ̀kan ṣoṣo, láì dẹ̀ ṣe pé bóyá ó ní nǹkan tó fẹ́ rí tó ń retí láti rí gbà sí. Nítorí náà ó fún wa ní àpẹẹrẹ wípé káwa náà ká má ṣe jẹ́ kí ohunkóhun kó wúwo jù fún wa láti fi fún Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Ó náà rí i pé wọ́n ní Sólómọ́nì la lè sọ wípé ó fi fún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀, ó sì ṣe tọkàntọkàn. Ó ṣe tọkàntọkàn láti fi ìmoore pé èmi ló ṣe ìtọ́ fún, èmi ló kàyẹ, èmi ló gbé sípò bàbá mi, láti fi ọkàn ìmoore yẹn hàn. Ó sì jẹ́ àpẹẹrẹ èyí tó gbọ́dọ̀ wú wa lórí. Bí ò bá ṣe kò ṣe náà ni, kò sí ẹni tó lè mú ó ti dọba náà. Ṣùgbọ́n ó mọ ohun tí Ọlọ́run ṣe, a sì rí i pé ó ṣe lẹ́kùnrẹ́rẹ́, ó ṣe lọ́pọ̀lọpọ̀. Àwọn olóyìnbó ní á ní embarrassing giving ní lílé tó ṣe yẹn tó fi ya ẹnikẹ́ni lẹ́nu. Irú ọkàn bẹ́ẹ̀ bàbá fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. À ń tẹ̀síwájú nínú ìbéèrè wa. Wọ́n ní ká sọ àwọn àmúyẹ tó mú kí àwọn ọrẹ ẹbọ Sólómọ́nì ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ibi tá a kà yẹn, wọ́n ní bó ṣe rúbọ yẹn ìṣẹ̀lẹ̀ kí gangan ló jẹ́ kí ẹbọ ẹ̀ kó pọ̀ kó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé sà. Màmá wa. Gẹ́gẹ́ bí a ṣe sọ nínú ìbéèrè kìíní, a ó rí wípé Sólómọ́nì ó rú ẹbọ yẹn ní ìrú ẹbọ ọpẹ́, láì ṣe pé bóyá ó ní ohunkóhun tí ó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. A sọ pé ó fi tọkàntọkàn. Ìdí tí ẹbọ yẹn fi ní tó fi jẹ́ ẹbọ tí ó yàtọ̀, tó fi ṣe ìtẹ́wọ́gbà púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run, òun náà ni wípé ó fi tọkàntọkàn ó fi ṣe ìrúbọ yẹn. Ó dẹ̀ ṣe ìrúbọ tí ò lódiwọ̀n, ìrúbọ tí ò wọ́n wò rárá. Ó mú nínú àwọn nǹkan tó
Dáfídì bàbá rẹ̀ ó sọ níbì kan nínú bíbélì, ó ní èmi ò ní rúbọ nǹkan tí ò ní ta mí lára, mi ò ní rúbọ ẹ̀sìn Ọlọ́run. Irú eléyìí náà ni Dáfídì ni Sólómọ́nì ṣe níbí, àwọn ohun tó lágbára láti ṣe. Tá a bá wo nígbà yẹn èlò náà ń ta akọ màálù kọ̀ọ̀kan tó wá lo ẹgbẹ̀rún lẹ́ẹ̀kan náà, àwọn rí wípé ẹbọ tó kàǹkà ni òun ló ṣe sí Ọlọ́run. Lẹ́yìn ìgbà tó ṣe ẹbọ yẹn ọkàn tó fi ṣe, ọkàn tó wà nínú ẹ̀ tó fi ṣe ẹbọ yẹn, òun ló jẹ́ kí Ọlọ́run wò wípé ó fẹ́ẹ́ dàbí ẹni pé Ọlọ́run gan ò tiẹ̀ tún rí ẹnìkan ṣoṣo tó ṣerú tó bẹ́ yẹn sí, òun lọ́lọ́run ṣe wá yọ sí wípé ohun tó o bá fẹ́ ìwọ ṣàṣe kí ni, ṣàbèrè ẹ̀ lọ́wọ́ mi. Nítorí pé ẹbọ yẹn ìrúbọ tó ṣe fún Ọlọ́run yẹn, ohun tó fi fún Ọlọ́run ó jọ Ọlọ́run lójú, ó jẹ́ nǹkan tó tóbi lójú Ọlọ́run. Òun ló jẹ́ kí ẹbọ yẹn kó ṣe ìtẹ́wọ́gbà, kí Ọlọ́run tẹ́wọ́gbà. Kò ń ṣe ẹbọ bẹ́ẹ̀, kò ń ṣe ẹbọ lásán, kò ń ṣe ẹbọ àfẹ́kúnṣe, kò ń ṣe ẹbọ àfìrònúṣe, kò ń ṣe ẹbọ tí mi ò bá ṣe ní ìsìn wọn á dẹ̀ máa tojọ́. So ó ṣe tọkàntọkàn, ó ṣe tinútinú. So ìdí nìyẹn tí Ọlọ́run fi gba ẹbọ yẹn, tí Ọlọ́run sì fún ní ohun gbogbo tó ń fẹ́, tí ò ṣe é fowó rà, àwọn nǹkan tí ò lè fowó rà rárá Ọlọ́run fi fún nítorí ìrúbọ yẹn. Àmúyẹ kí ló fà á ẹ ṣe tí sá ọbẹ̀ ẹbọ Sólómọ́nì fi jẹ́ ìtẹ́wọ́gbà? tó fi jẹ́ ìtẹ́wọ́gbà. Bí màmá ti ń sọ̀rọ̀ lọ ni ẹ̀mí Ọlọ́run tún mí sí mi wípé kì í ṣe ènìyàn ló gba ẹbọ Sólómọ́nì, Ọlọ́run ni. Kí ni àwọn ohun tó mú tí ẹbọ Sólómọ́nì tó fi dùn mọ́ Ọlọ́run nínú? Ó ṣeé ṣe lóde òní kéèyàn ó lè ṣòro lóde òní láti mọ ẹbọ tó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, torí pé ṣàṣà ni àwọn ẹbọ tí àlùfáà ò ní gbà fún ìdí kan tàbí òmíràn, ṣùgbọ́n ẹbọ ilé ó ṣe ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀. Ohun àkọ́kọ́ tí mo tún fẹ́ tẹnumọ́ ni wípé nítorí pé ayé tiẹ̀ fúnra ẹ̀ ó jẹ́ ayé tó ń jọ́sìn fún Ọlọ́run. Kì í kàn ṣe wípé wọ́n fẹ́ ṣe ìsìn pàtàkì kan, àwọn ọ̀la lè pè kó fún wa lówó, kì í ṣe nítorí àti wá gbówó lẹ̀ láti wá rúbọ ló ṣe wá. Ó jẹ́ ẹni tó ń jọ́sìn fún Ọlọ́run tí Ọlọ́run mọ̀ tó náà sì mọ̀ Ọlọ́run. Kò dẹ̀ ṣe ẹbọ kárí ni. Kò ṣe ẹbọ kárí mi. Kò ṣe ẹbọ kárí ni. Kò ṣe kárí ni. Ọlọ́run rí ọkàn rẹ̀. Kì í ṣe pé kí wòlíì tó wà ní tẹ́ḿpìlì kó lè yìn ín, tàbí ká lè sọ ẹni tó fi ẹbọ tó pọ̀ jù sílẹ̀. Àwọn ọmọ àmúyẹ ayé Sólómọ́nì ó pọ̀, ṣùgbọ́n ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì ni pé ó jẹ́ olùjọ́sìn. Ó jẹ́ ẹni tó ń sin Ọlọ́run, tó fi ọkàn rẹ̀ fún Olúwa. Ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kò sóhun tó máa tóbi jù lójú ẹni bẹ́ẹ̀ láti fi fún Ọlọ́run. Kò dẹ̀ sí ohun tí irú ẹni bẹ́ẹ̀ fi fún Ọlọ́run lẹ́yìn ìgbàgbọ́ rẹ̀ tí Ọlọ́run ò ní tẹ́wọ́gbà, tí kò ní. èyí náà rí i pé àmúyẹ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ ní ìwé Róòmù pé ká fi ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́ tí ṣe tẹ́wọ́gbà. Ìyẹn ni ó wá lè mú ẹbọ ọwọ́ wa tá a mú wá nínú ìjọsìn kó jẹ́ ìtẹ́wọ́gbà. A rí i pé Sólómọ́nì lákòókò tá a ń tọ́ka rẹ̀ sí ó jẹ́ ẹni ìfọkànsìn tó sì mọ ohun tó ń ṣe, tó sì mọ pàtàkì rírú ẹbọ sí Ọlọ́run. Ohun tó sì fi wá rúbọ náà àwọn ìtẹ́wọ́gbà ni. A rí i pé gbogbo ẹ̀ rẹ́gí ó ṣe rẹ́gí gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ni. k'Olúwa kó máa tẹ́wọ́ gbọ́ ẹbọ ọpẹ́ ìsìn wa o. Àmín Jésù. wọ́n wá ní ká wò ó, Sólómọ́nì á jẹ́ olùfúnni nítorí pé ó jẹ́ ọlọ́rọ̀ bí wọ́n ní ká ṣàlàyé. Ó lè rúbọ ebó níní olówó lọ́wọ́ ni wọ́n ní ká ṣàlàyé. kì í ṣe torí ọlọ́rọ̀ tí Sólómọ́nì jẹ́ ni ó ṣe rúrú ẹbọ báyìí. Ẹ ṣe sá, nítòótọ́ Sólómọ́nì ò kúṣẹ̀, ṣùgbọ́n kì í ṣe pé bẹ́ẹ̀ ló ti lówó tó. Nígbà tí mo ń ka ẹsẹ̀ orí ìkẹta ìwé àwọn ọba kìíní yẹn, mo rí i pé ní ọdún 4 tó dé orí ìtẹ́,
ló bẹ̀rẹ̀ sí kọ́ ilé fún Ọlọ́run fún Ọlọ́run. ó sì fi ọdún 7 kọ́ ọ. Ó lè ti lówó ṣùgbọ́n kì í ṣe nítorí pé ó lówó ló ṣe fi fún ní ọkàn láti fi fún Ọlọ́run. Ìtorí ẹ̀ ni mo ṣe fẹ́ràn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ yìí, ó ní orí ọ̀fẹ́ ìfifúnni. Láti fi fúnni bóyá fún iṣẹ́ Ọlọ́run àbí fún àwọn ìránṣẹ́ Ọlọ́run àbí fún àwọn aláìní tó yí wa ká, kò ní ṣe pẹ̀lú béèyàn ṣe lówó tó tàbí bó ṣe kúṣẹ̀ tó, bí kò ṣe ẹni tó bá ní orí ọ̀fẹ́ gbà. Orí ọ̀fẹ́ lórí èèyàn lè lówó kó má ní orí ọ̀fẹ́ ìfifúnni, èèyàn sì lè kúṣẹ̀ kó ní orí ọ̀fẹ́ ìfifúnni nínú ìwọ̀nba tó níyẹn á sì tún ṣe. gẹ́gẹ́ màmá wọn ní Sólómọ́nì ọmọ ìlówó mà ní. a lè wò ó pé ó lówó lákòókò yẹn, ṣùgbọ́n tá a bá wo orí 3 ẹsẹ̀ kan nínú ẹ̀, ó sọ fún Ọlọ́run níbẹ̀ pé èmi ọmọ kékeré ni mí, nígbà yẹn ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìjọba ni. Èmi wò wípé ó kàn ti ní ọkàn láti máa fi fún Ọlọ́run. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ó ti kọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ tí í ṣe Dáfídì. Ẹ mọ̀ pé Dáfídì bàbá rẹ̀ náà òun náà a máa fi fún Ọlọ́run, a máa fi gbogbo fún Ọlọ́run, ó tiẹ̀ máa tún fi jó tẹ́ Ọlọ́run lọ́rùn láwọn ìgbà mìíràn. Èmi wò pé ó ti ní lọ́kàn, ó ti wà nínú omi ara àtẹ̀jẹ́ pé òun gbọ́dọ̀ máa fi fún Ọlọ́run. Kì í ṣe wípé bóyá ó lówó tàbí kò lówó. Òun ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ olówó lóde òní ló jẹ́ wípé wọ́n fẹ́ràn láti máa ná owó wọn sí gbogbo ibi tó wù wọ́n ju kán ná sílé Ọlọ́run tàbí kán ná fún àwọn tó nílò rẹ̀ lọ. Nítorí náà mo fẹ́ sọ wípé kì í ṣe pé torí bóyá Sólómọ́nì lówó tàbí ò lówó, ṣùgbọ́n torí pé ó ní ọkàn, ó ní lọ́kàn láti fi fún Ọlọ́run. Ìdí pàtàkì gan nìyẹn tí ó fi ṣerú ìrúbọ tó ṣe ní ibi tí à ń sọ nípa rẹ̀ yìí. Ṣe púpọ̀. Arántí ìtàn ọkùnrin tó wà nínú ìrere Lúùkù yẹn orí 12 tọ́lọ̀ ń bùkún fún tó wá fẹ́lá ìwọ ọkàn mi máa jẹ máa mu ìwọ nìkan tán, kò rántí Ọlọ́run tó ṣe lóore débi tí ò tiẹ̀ rántí ẹlòmíì. Ọ̀nà Ọlọ́run ṣe sọ pé ọ̀dà nígbà bá béèrè wá síwèrè ọlọ́rọ̀ yìí, nígbà bá béèrè ẹ̀mí rẹ̀ lọ́wọ́ àáwo ohun tó ọ̀rọ̀ tó lóo níyẹn gan-an tẹ̀yìn tí ó jẹ́. Torí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àti pé Sólómọ́nì torí pé ó ní ọkàn àti ṣe fún Ọlọ́run, kì í ṣe nítorí pé ó lówó ló ṣe ṣe, kì í ṣe nítorí pé ó lè lọ sọ́jà lọ ra gbogbo àwọn ohun tó rà tó fi ṣẹbọ yẹn nìkan, ṣùgbọ́n torí pé ó ní lọ́wọ́ ó sì ní ìfẹ́ láti fi fún Ọlọ́run. Dẹ́rù ọkàn bẹ́ẹ̀ ipòkípò tá a lè wà, bàbá fi rú ọkàn bẹ́ẹ̀ fún mi, ọkàn ìfifúnni bàbá fi fún wa. Ní ìbéèrè níbi wọ́n ní àwọn àǹfààní wo ló wà nínú ìfifúnni pàápàá jùlọ fún iṣẹ́ Ọlọ́run. Wọ́n ní ká ṣàlàyé ní ìbámu pẹ̀lú ìdáhùn Ọlọ́run sí àwọn ọ̀rẹ́ Sólómọ́nì. Àǹfààní wo ló wà màmá wa? Bàbá fi ṣe pé bàbá àti ẹ̀fí fún nǹkan náà ká ló tiẹ̀ mọ bí ó ṣe yọ rí sí bàjáde. Ní fífi fún Ọlọ́run. Ṣé dáṣà àǹfààní wà ń bẹ? A gbọ́dọ̀ ní lọ́kàn pé a fẹ́ fi fún Ọlọ́run, ní ìdánilójú pé Ọlọ́run kì í jẹ ẹnikẹ́ni gbé, Ọlọ́run kì í jẹ èèyàn gbé. Kò sí ohunkóhun tí Ọlọ́run gbà lọ́wọ́ wa tí ò ní fi ìlọ́po ẹ̀, tí ò ní fi padà fún wa. Ó tiẹ̀ sọ fún wa níbì kan pé tá bá òṣùwọ̀n tá bá wọ̀n pé nígbà tóun bá fẹ́ wọ̀n padà òun á wọ̀n ní àkìmọ́lẹ̀ àti àmìpọ̀. Ìyẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ló wà nínú kí a ṣe fún Ọlọ́run. Ohun míì tí mo máa sọ ni wípé tí a bá jẹ́ ẹni tó máa ń fi fún Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run yóò máa wà nínú ayé wa. Tá bá ti jẹ́ni tó máa ń fi fún Ọlọ́run, àwọn máa ọkàn tiwa gangan á balẹ̀. Tí Sátánì bá tiẹ̀ fẹ́ gbógun wá, mò ń fi fún Ọlọ́run, kòkòrò ajẹnirun kò gbọ́dọ̀ ṣe kíni, kò gbọ́dọ̀ wọnú iṣẹ́ mi. Bákan náà a tún rí wípé tí ènìyàn bá jẹ́ni tó máa ń fi fún Ọlọ́run, ọrẹ tí ènìyàn fi fún Ọlọ́run yẹn ó máa ń dúró lọ́jọ́ iwájú dé èèyàn láti ṣèyàn lóore. Ó máa ń dúró lọ́jọ́ iwájú dé àwọn ọmọ tó wá láti inú ìdílé yẹn láti ṣe wọn lóore. Tá a bá rí a ó rí wípé
ọmọ Sọ́ọ̀lù ó ṣe Dáfídì lóore nígbà tó dé ibì kan nínú Bíbélì ó ní ẹ lọ ṣé Dáfídì ò lọ́mọ kankan wá ni ó wá san oore yẹn fún Mẹfibóṣẹ́tì ṣàtìrí bẹ́ẹ̀ yẹn ọrẹ tí ènìyàn bá ṣe ó ní àǹfààní láti dúró dé ìyànjẹ ọjọ́ iwájú láti ṣe oore ńlá fún èèyàn. Bákan náà tẹ́nìyàn bá so oore dídà fún ènìyàn tàbí kó ṣe fún Ọlọ́run a ó rí wípé ìwọ̀nba tó kù sọ́wọ́ èèyàn yẹn kòkòrò ajẹnirun kò ní wọbẹ̀ ẹni yẹn á túbọ̀ máa ní ànító á máa ní àníṣẹ́kù tí ìṣòro bá tiẹ̀ fẹ́ dé lọ́nà kan tàbí òmíràn Ọlọ́run mọ̀nà tó máa gbà yọ àwọn irú ènìyàn bẹ́ẹ̀ yẹn. So àǹfààní ẹ̀ àlàáfíà pípé orí ọ̀fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ oríṣiríṣi ló máa ń tẹ̀lé ènìyàn nígbà tó bá ti ní lọ́kàn láti máa fi fún Ọlọ́run tó sì ń fi fún Ọlọ́run. Ẹ ṣé sà. ẹ ṣé púpọ̀ bàbá wa àǹfààní wo dára. àǹfààní pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n àpẹẹrẹ Sólómọ́nì làwọn wò tí Sólómọ́nì fi fún Ọlọ́run kí ni ìdáhùn Ọlọ́run sí ìfifúnni Sólómọ́nì. a rí i pé Ọlọ́run sọ fún Sólómọ́nì pé níwọ̀n tó ti ṣe lé ìwọ náà béèrè ohun tó fẹ́. nígbà tí Sólómọ́nì tó máa béèrè kò tún béèrè owó kí ló ń tó béèrè lọ́wọ́ ní Olúwa ó lè fi èmi kékeré yìí sí ipò adarí láti máa darí àwọn ènìyàn rẹ ó rí ipò yẹn gẹ́gẹ́ bí ipò orí ọ̀fẹ́ ohun tóun nílò láti ṣe àṣeyọrí ó ju owó lọ. ó béèrè fún ọgbọ́n Ọlọ́run tó irú èèyàn wo tún lélẹ́yìí ó tún jọ Ọlọ́run lójú. Ọlọ́run wa ní tó bá rí bẹ́ẹ̀ ní báyìí ohun tó o béèrè yẹn màá fi fún ẹ màá sì fún ẹ jù bẹ́ẹ̀ lọ. pé kọ́kọ́rọ́ ńlá tó wá sílẹ̀ fún. tó wá sílẹ̀ fún. tí a bá kà á láti ẹsẹ̀ ìkẹsàn-án tá a kà bí ẹsẹ̀ ìkẹtàlá ó ní nítorí náà fi ọkàn ìmọ̀ye fún ìránṣẹ́ rẹ láti ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ láti mọ ìyàtọ̀ rere àti búburú nítorí ta lé ó lè ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ yìí tí ó pọ̀ tó yìí. ọ̀rọ̀ náà sì dára lójú Olúwa nítorí tí Sólómọ́nì béèrè nǹkan yìí Ọlọ́run sì wí fún un pé nítorí tí ìwọ béèrè nǹkan yìí tí ìwọ kò sì béèrè ẹ̀mí gígùn fún ara rẹ bẹ́ẹ̀ ni ìwọ kò béèrè ọlá fún ara rẹ bẹ́ẹ̀ ni ìwọ kò béèrè ẹ̀mí àwọn ọ̀tá rẹ ṣùgbọ́n ìwọ béèrè òye fún ara rẹ láti mọ ẹjọ́ idá. wò ó èmi ti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ wò ó èmi fún ọ ní ọkàn ọgbọ́n àti ìmòye tó bẹ́ẹ̀ tí kò tíì sí ẹnìkan tí ó dàbí rẹ ṣáájú rẹ bẹ́ẹ̀ ni lẹ́yìn rẹ ẹnìkan kì yóò dìde tí yóò dàbí rẹ àti èyí tí ìwọ kò béèrè èmi ó fi fún ọ pẹ̀lú àti ọrọ̀ àti ọlá tó bẹ́ẹ̀ tí kì yóò sí ọ̀kan nínú àwọn ọba tí yóò dàbí rẹ bí ìwọ ò bá sì rìn ní ọ̀nà mi láti pa àṣẹ àti òfin mi mọ́ gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ ti rìn èmi ó sì sún ọjọ́ rẹ síwájú. ẹ wo àwọn àǹfààní tí owó olówó ò lè rà. èèyàn lè ní owó kó má ní ọlá. Ọlọ́run ní màá fún ẹ lówó màá tún fún ẹ níyì. tó o bá tún tẹ̀síwájú láti máa dédé níwájú mi màá tún fún ẹ ní ẹ̀mí gígùn. àǹfààní ńlá ni àwọn wọ̀nyí jẹ́. wọ́n ní pé ìfifúnni Sólómọ́nì àgbà ìyanu ìbùkún ló mú bá ayé rẹ̀ torí pé ó ṣe láti wo Ọlọ́run. àdúrà tí àwa náà fi ṣe ìfifúnni wa láti wo Ọlọ́run tá a fi ṣílẹ̀kùn àgbà ìyanu oore fún wa bàbá fi fún wa o. àmín Jésù Kristi. gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbóhùn wa nílé a fi ẹ̀rọ tá a lè tẹ ìbéèrè ránṣẹ́ táwọn olóyìnbó ń pè WhatsApp a fi ránṣẹ́ sí wa bóyá a fẹ́ ní ìbéèrè tàbí nǹkan láti ṣàfikún fún ìta àti gbọ́. ẹ̀rọ alátagbà náà ni 081-471-94733 mo pè lẹ́ẹ̀kan sí 081-471-94733 bí ẹ bá ṣe ń tẹ̀ a ó máa kàn sí yín padà. ní ọ̀rọ̀ parí wa ní ìfifúnni jẹ́ àbùdá Ọlọ́run àti ìfifún ti Sólómọ́nì ló jẹ́ kí Ọlọ́run fúnni ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí owó rẹ̀ kò lè rà. olùfẹ́ nínú Kristi Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ àti wípé ó máa ń pín wọn lérè. tí o bá pe ara rẹ ní Kìrìsìtẹ́nì
ṣùgbọ́n tí oore ọ̀fẹ́ ìfifúnni kò sí fún ọ a jẹ́ pé ìgbàlà rẹ ó fa ìbéèrè lọ́wọ́. Rántí àṣẹ ni wípé kí o fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ, àyà àti ipá, kí o sì fi hàn pé Ọlọ́run wà ní àárín gbùngbùn, kò sì sí ohun tí ó tóbi jù láti fi fún Ọlọ́run àti iṣẹ́ rẹ̀. Ìpèníjà òun náà lélẹ̀ pé bàbá ti ní ajẹ́ ti Ọlọ́run nítòótọ́ nípasẹ̀ Jésù Kristi ẹni tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Bẹ́ẹ̀ náà ni ohunkóhun tí Ọlọ́run bá ṣe inú ayé wa kò sí bó ṣe lè pọ̀ tó lójú wa tí a lè fi fún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀, òun náà á sì san padà fún wa lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe nínú ayé wa o. Àmín. Ǹjẹ́ fún ìrònú níbi ìbéèrè ńlá náà béèrè lọ́wọ́ wa, wọ́n ní ìjẹ́ o fẹ́ràn Ọlọ́run? Ǹjẹ́ mo fẹ́ràn Ọlọ́run tó bẹ́ẹ̀ tí màá fi lè fi ohun tó pọ̀, ohun tó jọjú láti fi sìn ín? Ẹsẹ̀ àkọ́sórí ìwé òwe orí 28 ẹsẹ̀ 27 ẹ bá wa kàkà tẹ̀lé yín lẹ́yìn. Òwe 28 orí ẹsẹ̀ 27. Ẹni tí ó bá ń fi fún olùpọ́njú Ẹni tí ó bá ń fi fún olùpọ́njú kì yóò ṣe aláìní, kì yóò ṣe aláìní. ṣùgbọ́n ẹni tí ó mú ojú rẹ̀ kúrò Ẹni tí ó mú ojú rẹ̀ kúrò yóò gba ègún púpọ̀. yóò gba ẹ̀gàn púpọ̀. A ò ní gbẹ̀gún o. Àmín lórúkọ Jésù. A ní ṣe aláìní ohun tó dára. Àmín lórúkọ Ẹ Jésù. jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún èyí tí ẹ ti pe àkíyèsí wa sí lónìí wípé bẹ́ẹ̀ ṣe fi fún wa lẹ fẹ́ káwa náà fi fún yín, bẹ́ẹ̀ ṣe ń ṣe wá lóore lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin náà lẹ fẹ́ ká fi ọkàn mórí wa ká fi hàn sẹ́yìn Ọlọ́run. Ẹ tí ẹ rán Sólómọ́nì lọ́wọ́ láti lè rú ẹbọ tó jẹ́ ìtẹ́wọ́gbà tó tún fa ẹ̀bùkún àyà gbàǹturu wá sínú ayé rẹ̀, ẹ ràn àwa náà lọ́wọ́. Àmín. Ohun gbogbo tá a ní tí ní í ṣe bá a ti máa ń kọ́ lónìí. Àgbàládùra wípé ẹbọ wa bá a bá ṣe ń rú sí ẹ ṣe ní ẹbọ ààyè. Àmín Jésù Ẹ Kristi. jẹ́ kó máa jẹ́ ìtẹ́wọ́gbà. Àmín. Nípasẹ̀ rẹ̀ kí ìbùkún yín kó máa wá sínú ayé. Àmín. Ògo ni fún orúkọ yín. Hallelujah. Àwọn ìránṣẹ́ tí ẹ ti lò lọ́jọ́ tòní ẹ túbọ̀ kún ọkàn ìgbàgbọ́ wọn. Àmín. Oore kún oore kó farahàn ayé wọn. Àmín. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Ẹ ṣé o Hallelujah. Jésù. Ṣé a béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Àmín lórúkọ Jésù. A dúpẹ́ púpọ̀.